الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر كبيرا والحمد لله كثيرا. آمين ومتى متى آمين آمين. ìtì máa dùn mọ́ mi tínú mi máa dùn sí púpọ̀ ẹni wípé bàbá lóhùn bàbá wa Lájí Àgbà tó dùn mọ́ ni títí Ìlọrin náà ni, bá lóhùn bàbá Lágége tó dùn mọ́ ni títí Ìlọrin náà ni, bá lóhùn àwọn àgbàlagbà ńlẹ̀ tó dùn mọ́ ni títí Ìlọrin náà ni. Ọlọ́run ò tún wá jóhùn mi ò tún wù ú lù mí. Bàbá wa Màmá Àgbà ni wọ́n tún lóhùn yìí. Ẹ bá gbọ́ lóhùn tóbi dáadáa. Kódà bá mọ́mọ́lé náà lóhùn tí wọ́n fi kírun fún wa. Kèé jọ ti Lárúbáwá tán àwọn nìkan ni wọ́n ní. Bismillahirrahmanirrahim. Kèé ṣe bí Lárúbáwá ó ti kàánù kèé sì so ohun lé àwọn náà ni wọ́n nìyún special. Bàbá tún lọ bàbá tún bọ̀ kágbó a'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run kéṣe òṣùwàsílì àwọn náà látún lè yùn náà. Bẹ́ẹ̀ bá dá mi ilẹ̀ nílùú mi kò lè dùn, bó bá dùn ò ní tẹ́wọ́ gbà, wọ́n bá tẹ́wọ́ gbà àlùbáríkà ìwé wọ̀ ọ́. Ohun wa ló ṣe é ṣe wá sí ni òfin ní jọ igun. Ọlọ́run járí bàbá Màmá Àgbà pẹ́. Wọ́n ní ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ kí Al-Qur'an fún wa. Wọ́n lọ́lọ́run ó san yín lẹ́san ẹni tó kí Al-Qur'an. Ọlá Nabi sallallahu alayhi wa sallam. Àwa tá a gbọ́ Ọlọ́run san wá lẹ́san ẹni tó gbọ́ Al-Qur'an. Àwọn oníwàlímà Ọlọ́run san wọ́n lẹ́san tẹ́ ké Al-Qur'anul Karim tí wọ́n ké lákòókò wàlímà yín. Ọlọ́run san yín lẹ́san rẹ̀. Àmín wa mẹ́ta mẹ́ta. Àmínà 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 ya Allah. Bismillahi inna a'tayna. Àmín. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar. Inna sha'anaka huwa al-abtaru. Amina 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 ya Allah.